Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Orí bíbọ ṣe pàtàkì, orí bíbọ ṣe kókó, torí ń pé orí àgbẹ̀ ajà fún àgbẹ̀, bẹ́ẹ̀ lórí àlòkò ajà fún àlòkò. Orí lẹja fi ń labú, bẹ́ẹ̀ tó ní bí ẹja bá fẹ́ bàjẹ́, orí lẹja ti kọ́kọ́ bàjẹ́. Orí làbá bọ ká forìṣà sílẹ̀, torí ń pé nígbà tí orí ń gbéni kí lòrìṣà ń wò. Orí ní gbéni, orí ní lani, bẹ́ẹ̀ orí ní gbéni débi ire. Orí wa kò ní takò wá, orí wa kò ní gbàbọ̀dè, ayé ò ní porí wa ránṣẹ́. Ẹ bá ń ṣàmì àdúrà. Kí ni ìtumọ̀ orí bíbọ? Àti ń pé kí ni àwọn nǹkan téèyàn lè fi bọrí? Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Ẹ gbọ́ wìrìwìrì lórí ètò yìí lọ́jọ́ tèní. Mò ń bọ̀ mí tí dé. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àgàn, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí ayé TV àwa ni bàbá. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, èmi ọmọ yín náà ni o, èmi ọ̀rẹ́ yín, èmi olólùfẹ́ yín, èmi àná yín, Muhammadu Akode Wakorede, tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Ẹ tẹ ibi tí wọ́n kọ sàbọ̀ ní ìsìn nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò ní jẹ́ kẹ́ ẹ máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, ìyẹn +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Kí ni ìtumọ̀ orí bíbọ náà? Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Hey, orí bíbọ. Àní tí kò bá sí ìrẹ́pọ̀ tó dánmọ́rán láàrin èèyàn àtorí rẹ̀, asán bá ń sá ni. Èyí sì lè jẹ́ kí ènìyàn máa fi àkókò ara rẹ̀ ṣòfò láyé yìí. Ìrìn àjò ọjọ́ 10 lè di ọdún 10 tẹ́nìyàn ò bá ní ìfurasí ara rẹ̀. Kódà gan àwọn àjò, àwọn ìgbìyànjú míì tí ń ṣiṣẹ́ lára ẹlòmíì, ó lè má ṣiṣẹ́ lára ẹni yìí bó ti tọ́ àti bó ti yẹ. Orí bíbọ jẹ́ ọ̀nà téèyàn máa ń gbà tó ẹlẹ́dàá wa láti jà fún wa àbí láti ṣiṣẹ́ fún wa bó ti tọ́ àti bó ti yẹ nínú ayé yìí. Ẹ wá jẹ́ ká gbọ́ àwọn nǹkan téèyàn lè fi bọ orí bó ti tọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV ìkànnì tiwantiwa. A ní àwọn kan mọ sọ yín pé ẹja aborí nìkan lèèyàn lè fi bọ orí rẹ̀. Ṣùgbọ́n irọ́ pátápátá gbáà ni, torí pé àwọn nǹkan mìíràn náà wà téèyàn lè fi bọ orí bó ti tọ́ àti bó ti yẹ. Lára wọn rèé: ẹja àrọ̀, àgbọn, orógbó, oyin gidi, òbúkọ, ẹyẹlé, ìgbín, adìyẹ, ẹja gbígbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ náà lèèyàn tún lè fi bọ orí. Kì í ṣẹja aborí nìkan lèèyàn lè fi bọ orí. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí, báwo lèèyàn lè ṣe gbà mọ èyí tí orí rẹ̀ béèrè fún nínú rẹ̀? Mò ń bọ̀ mí tí dé. Ìrírí ayé TV ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Àní kì í ṣe pé kéèyàn ṣàdédé lọ mú kan nínú àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí wípé òun fẹ́ fi bọ orí. Rárá, kò rí bẹ́ẹ̀. Tí o bá lọ ṣe bẹ́ẹ̀, o ò tí ì bọ́rí rẹ o lọ kí orí rẹ ni. Wàá kọ́kọ́ tọ̀ àwọn onímọ̀ lọ ni, wọn yóò ṣe ìwádìí fún ẹ ná. Lẹ́yìn ìwádìí, nǹkan tó bá jáde fún ẹ, òun ni wọ́n fi mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti fi bọ orí rẹ̀. Mọ́ lọ mú kan nínú àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí wípé o fẹ́ fi bọ orí rẹ o. Ṣọ́ra gidi gan. Ṣèwádìí ná, ṣàwárí ara rẹ ná, kí wọ́n tọ́ ẹ sọ́nà. Irúfẹ́ nǹkan wo ló tọ́ fún ẹ láti fi bọ orí rẹ kó má bàa ṣìnà.
àwọn àkókò wo àwọn ìgbà wo ló tọ́ kí èèyàn mọ bọ orí rẹ̀? mò ń bọ̀ mí tí dé ẹjẹ̀ ń dókè lọ́hùn ná. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní àwọn kan wà tó ṣe yín pé àkókò tí wọ́n bá ní ìṣòro nìkan ni wọ́n máa ń sáré lọ bọ orí wọn. àsìkò tí wọ́n bá wà nínú ìdojúkọ kan ni wọ́n fẹ́ mọ bọ orí wọn. kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá. èèyàn máa ń pọnmi ńlẹ̀ dòǹgbẹ ni. wọ́n ní ó dára púpọ̀ kí ènìyàn mọ bọ orí rẹ̀ ní àwọn àyájọ́ tí wọ́n bí nínú oṣù. bóyá on the 15 oṣù ni wọ́n bí wọ ìyẹn 15 oṣù kan. gbìyànjú kó mọ bọ orí rẹ̀ láwọn 15 oṣù kọ̀ọ̀kan. wọ́n ló dára púpọ̀ tẹ́nìyàn bá fẹ́ bọ orí rẹ̀. ju gbogbo rẹ̀ lọ wọ́n ní ó dára kéèyàn mọ bọ orí rẹ̀ lóòrèkóòrè nígbà sí ìgbà. kó má wàá já sí pé àkókò tá a bá ní ìṣòro nìkan láàmú sáré ń pé a fẹ́ bọ orí. kó má já sí pé àkókò tí ìṣòro bá wà níwájú wa èèyàn máa ń pomi ńlẹ̀ dòǹgbẹ ni. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. ẹ wò ó àmọ̀ràn mi fún yín lórí ètò lọ́jọ́ tèmi ni pé ẹ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ẹlẹ́dàá yín. ẹ ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú orí yín. ẹ má forí yín sílẹ̀. ẹ má jẹ́ kó orí yín ó gbàbọ̀dè. orí ní ń gbé ni, orí ní ń là ni, orí ní ń gbé ni débi ire. orí ní sì ń gbáláwo orí pàdé ẹni. tó o bá ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ìwà torí rẹ̀, orí rẹ̀ yóò kàn sùn yóò mọ wọ̀ ẹ́ báyìí ni. orí rẹ̀ yóò kàn mọ́ gbàbọ̀dè ní gbogbo ìgbà ni. orí tèmi ò ní gbàbọ̀dè o, tìwọ́ náà ò ní gbàbọ̀dè. orí mi ò ní fọwọ́ lẹ́rọ́ kó máa wò mí, tìwọ́ náà ò ní fọwọ́ lẹ́rọ́ kó máa wò ẹ́. ẹ bá ń ṣàmì àdúrà. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV. ẹ wò ó bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. kí ẹ tún mọ̀ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. torí orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. àwọn àǹfààní ọlọ́kanòjọ̀kan ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan òun náà la máa kọ́ra wa lórí ìkànnì yìí. àtorí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí àti orí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV lọ́hùn-ún tiwantiwa náà ni. ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ kájọ gbé e lárugẹ. iwájú iwájú òun náà la máa rè. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní. mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní màá wá ẹ̀yìn ní màá bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akówódé Wakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò kìí ṣe tekú kìí ṣe tarùn. ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tá a tún máa pàdé mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá.